ó fojú lẹ̀ pa ẹ pa òun náà ẹni ó gé èèyàn lọ́wọ́ ẹ gé lọ́wọ́ ẹni ó yọ ojú ẹ yọ ojú ẹ ẹni ó rẹ́mú ẹ rẹ́mú ẹ ọkàn lẹ́yìn ọ̀kankan kuranu ní ẹyọ ẹyin tiẹ̀ náà pláyà ni tó máa wá ronú pé bí n bá saburú yìí bí n bá rìnrìn ibú yìí bí n bá hùwà bú yìí tí n bá sọ̀rọ̀ bú yìí àníyàn bú ti ń dààmú rẹ̀ yìí tó máa wá rò pé bóòlù àti bọ̀tán rẹ̀ ó rì kí ni ó gbẹ̀yìn rẹ̀ nílùú Ìlọrin òbókọ olúwa jẹ́ ọlọ́run kọ́ bá tún ókọ ìlú àwọn ẹni ọlọ́run ìlú àwọn ẹni ire ìlú àwọn àfà gbogbo ẹni tó ní àwọn ọ̀tá Ìlọrin tí wọ́n ní tí wọ́n sọ ń pa Ìlọrin kálukú wá fọ́n sí Facebook. wàá fọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. ẹ gbọ́n kan ni èmi ni ìlú Ìlọrin kéétì ìlú pètì náà bá ẹ borí kórin ọkọ̀ yìí tán àwa ni àmọ́ o àwa wí dèdè kan lẹ́yìn omi àní so tán yín. ẹni tí ń jọta fáwọn àfa tẹ́lẹ̀. àwọn tí ń jọta fáwọn àfa tẹ́lẹ̀ ẹ wá fọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. kálukú ń lọ ní ìsìn kálukú wá ní ìrìn òyìn. ilaha illallah. ẹ sọ tẹ́ ẹ fẹ́ sọ. wọ́n wá ń lọ fi àwọn àfa wọ́n wá ń fi wá ṣe gbogbo eríṣiríṣi lórí TikTok. ọmọ yẹ̀yẹ́ yóò dá wa lẹ́yìn. salamu aleykum ẹ jọ orúkọ mi ni àfa akínní ọmọ yín òdòdó kan láti tá a fẹ́ ká ìyá ni gbọ́ ìyá ni ẹ dákun iṣẹ́ kílẹ̀ sí wọ́n ní àfa yín wa ìlú òní bàbá lọ dá kọlù mi àmọ́ lùtọ́ dá kọlù ọ̀dà kọlù nígbà tí ó dá kọlù wọ́n ní ẹ̀yin àfa àtẹ̀sìn wọn wá ìlú òtí òun náà dá kọlù wọ́n wá jẹ́ ìlú oríṣi méjì ìyá ní tọ̀ níbi ẹ ti wá nu sẹ́mi lọ́kàn mo ní sẹ́mi lọ́kàn nígbà tí ìyá lọ yọ ọmọ odó tẹ̀sùbá ń bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ wọn ni ẹ̀wọ̀n tẹ́ sọ lúwàdà ẹ wá ń fi àwọn àfa ẹ wá ń fi wọ́n ṣe ẹ̀fẹ̀ lérí tí ọmọ Ramoni yìí dálẹ̀ ẹ̀yin ọlọ́pàá wa ọlọ́run ò ní kò yín pa láńlọ́ọ̀dù létí ń gbé títí ń salápàtà yìí ẹ mú wọn àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ẹ mọ̀ lọ́rẹ̀ẹ́ ẹ mú wọn ẹ ṣèwádìí lẹ́nu wọn ṣé wọn mọ̀ ìyàwó rẹ̀ ti ń bẹ ṣé ìyàwó ọmọ sẹ́tọ́kọ̀ ọ̀hún ṣe. àwọn tó bá tún kù láàrin wa tí wọ́n ń pera wọn láàfáà tí wọ́n yé sáàfáà mọ́ ni tó ṣe pé ó ń ká kọ́ọ̀sì ni wọ́n iṣẹ́ ẹbú wọ̀nyí ni wọ́n ń ṣe ọlọ́run ọ̀pá yín rẹ yóò tú àṣírí yín. àmín. àfáwẹ̀ wàsílám bẹ́ẹ̀ bá rí kẹsẹ̀ ẹ lọ́ọ́ ṣiṣẹ́. àtọ̀ ọlọ́run gan-an tó dá wa ó ní gbogbo gbọ̀lẹ̀ mi ṣiṣẹ́. ọlọ́run lè lọkọ̀ tí ń kọ́kọ́ ṣe kí ni à ń dún àwọn ṣéwù náà bọ̀ àwọn ṣéwù ni èsì ọkọ̀ wọn ni. ọ̀dà ọmọ kí ó tó wá gbọ́ wà sí eléyìí wò sí ní sáré sá ọmọ kí ó tó wá gbọ́ tẹ́lẹ̀ wò sí ní sáré sá. ẹ wá owó làbí ṣètò ọlọ́run ẹ wá owó dáadáa gbogbo bí ẹ bá ti lè àwọn èèyàn sì ń gbọ́ wá sí àwọn ọmọ kéwù ní sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fíìlù mọ́dí ò tí ì yé ẹ wá ní ọmọ owó. ṣé eléyìí tó bá di pówó bá dé tán sí yóò wá fíìlù mọ́dí kan kí mọ́. ẹnu tí wọ́n ní òun náà wọ́n dájọ́ fún wọn. bàbá dàgbàjì wọn ò fowó ròyìn wọn ẹgbẹ́ ẹnu tí wọ́n ní nì náà wọ́n dájọ́ fún wọn. àwọn ẹrú ọlọ́run ni wọ́n ń ta mọ́ lọ́rẹ̀. àwọn tó ní wọ́n gbé lọ́dọ̀ ẹlòmíì náà. ìmáàmù àgbà nu wọn ò fowó ròyìn ẹ̀ ìmáàmù àgbà bàbá Al-Bashir ìmáàmù Màlẹ́nu wọn ò fowó ròyìn wọn ìmáàmù Gàmbàrí bàbá Alámọ̀ọ́nà wọn ò fowó ròyìn ẹ̀. àwọn ìmáàmù wọ̀nyí tẹ̀ dọ́tọ̀ tí àwọn náà tó ń ha ni. àwọn náà tó ń ha ni ọ̀tẹ̀ bá fún wọn ni kí ló wá dé èsè tààfà bá ti ń ṣe bí olówó wàhálà ni. wá sí òní ọ̀sẹ̀ báwọn olówó. wàhálà ni o. ìkìlọ̀ wo ni ó ṣe báwọn olówó. ṣé yóò pè ẹ wáyé níwọ̀n ni. tí ń pè ẹ wá náà èló lẹ kó wà èmi gan lè fún yín ní tójú àwọn ọ̀rẹ́ èyí sì oníta pè yín sí kọ́hún tíra ní ẹ fà wá ẹ bá a sọ̀rọ̀ Ọlọ́run pé ṣéèkù báyìí. ní wọn gbé bí mo ti dúró yìí àti ju 20 million lẹ́yìn àyíkò sẹ́mi ẹwà fa. sáàfáànù àrùn ọlẹ́yìí hùn. àrùn ọlẹ́yìí hùn. wa in kunta dha ilmin wa lam taku qani'an. bá a bá pera rẹ láàfa òun jó ní mímọ́ òun jẹ́ ní táyé ń pẹ́ afẹ́ gbọ́n tí ó wì wa lam taku qani'an ọ̀wá láyò ọkàn. تكون عبيدا للذي عنده مال. ó padà dẹrú lọ́dọ̀ ẹni olówó ni torí pé wọ́n gan ntòkè kò yí ọ ntòkè ọmọ bó ti yẹ kó lò ó ìwọ ọ̀kápá mímọ̀ kápá rẹ àmọ́ wọ ọ̀kápá ara rẹ ọ̀kápá ẹ̀mí ara rẹ. فوالله لا أبكي على المتعجل. àfáà ni mo búra pẹ̀lú Ọlọ́run èmi ọmọ ìmọ̀ lè sunkún torí ẹni tí mò ń kájú wa gbogbo ẹ̀. wàlá tí ń pè yẹ
gbogbo bí a bá ti lè rí láti máa rí o a máa lówó yìí ni o a máa lówó yìí ni o. Ọlọ́run náà ti sọ̀rọ̀ àwọn tí ń kánjú náà tẹ́lẹ̀. bọ́ọ̀ bá kápò kọ́rùn nísìn tá a wá wọnú àpò dọ̀họ́ tó kó kọ́rùn tá a rí pálàǹgbá lọ pa á bẹ̀ bá mú wọn kàn bu ọ náà ni pé òun sì ń gbẹ̀mí àwọn aláǹgbá báyìí. àmì èèyàn ti ṣe jẹ́ ẹ dákun èèyàn ọlọ́pàá ta lọ́rọ̀ mú ẹ béèrè ẹ wádìí ta ló ra ìbàdí ẹ̀yin ọlọ́pàá ẹ béèrè àmọ́ bí erí wà wọ́n ń gbé ìlú kan lọ́wọ́ àwọn ìlú tó ń wọ́n lérí wà wọ́n lọ́dọ̀ àwọn kéré wà ẹ dákun ẹsẹ̀ méjèèjì ẹ̀yin ọlọ́pàá ẹ wádìí tààrẹsẹ̀ ẹ dákun ẹ̀yin ọlọ́pàá ìfun ẹ̀dọ̀ ṣàkì ńbọ wọ́n gbé sí tààrà ẹ̀yin ọlọ́pàá ojú méjèèjì tààrà ẹ béèrè. walakinnani abuki ala kayfa aqiba. àjẹtùmọ̀ bíi tí ń bá yẹn lẹ́rù. walakinnani abuki ala kayfa aqiba. àfọwọ́ Ibrahim ayẹwà Islam ẹ wo nǹkan ó ní walakin àmọ́ èmi àfa nítorí gbomi lójú mi. abuki ala kayfa aqiba. èmi a máa wá sunkún lérí pé bóòlù àti bọ̀tán ẹwà àti bọ̀tán Ramoni báyìí. ẹni tí èrò Ọlọ́run bá ń bẹ lára ní sunkún àti bọ̀tán. wọ́n fẹ́ wá sí ẹ wo Ramoni báyìí ẹwà àti bọ̀tán ó bó kọ ilé wọn jẹ́ ó bó kọ bàbá ẹ̀ jẹ́ Ramoni bó kọ ya rẹ̀ jẹ́ Ramoni bó kọ ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ Ramoni bó kọ àdúgbò wọn Ramoni bó kọ gbogbo wọn jẹ́. shababa famahala kullu shay'in biwaqti. ẹ dákun ṣàbábà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin youth lónìí. shababa famahala. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. shababa famahala. ọ̀dọ̀ wo yín túláàsì kọ́ lówó gbogbo wa kọ́ láàfin ni ẹlòmíì ka ìwé ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ tẹ̀ ń rí wọn ò lówó bíríkìlà lẹ́lòmíì kò lówó ó sì yáyọ ọkàn kò bó kọ àwọn ọmọ ẹ̀ tí ó bí àti tó ti bí àti tí ń bọ̀ kò bá jẹ́ gbogbo ọjọ́ wọn bá ra àwọn ọmọ Ramoni yìí nísìnyí wọn ni lukú ta lọ́rọ̀ bá rìn ọ̀ya ilé kí n bá tún rí ọ pẹ̀lú ẹ̀ ẹ̀wọ̀n kan. mọkàlẹ́kì kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ẹ̀wọ̀n kan àfẹ́ ọ̀dọ̀ láàárọ̀ yìí àwọn tí mọkàlẹ́kì ni wọ́n tún wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan mọ́ rí wọ́n ń roko àwọn méjì wọ́n wá ń sọ fún mi pé ẹni tó nílé ìlú ní káwọn bá wọn wá yẹn tí ó bá wọn roko. ẹ wo mọkàlẹ́kì. àwọn ní kí làwọn tó ń ṣe ẹjẹ làwọn ṣe káwọn náà tún ṣe yìí. nígbà táwọn ò tí ì níṣẹ́ táwọn ó ṣe yìí. káwọn tó ń roko. kó tó di pé wọ́n ó gbé mọ́tò táwọn ó tún ṣe dé káwọn ó kúkú roko. ẹ wo mẹkáníìkì. sẹ́ni pé yóò da fáwọn. sẹ́ni pé yóò da fáwọn ọ̀rọ̀ eléyìí o. sẹ́ni pé àwọn ọmọ làlùbáríkà. wọn ò lọ fọ́lé onílé. wọn ò sì jíyàn gbé. afẹ́ wàsílám. wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe. afẹ́ wàsílám. èyí ṣe tẹ́jà ò lè wáṣẹ́ tí ó ṣe. afẹ́ wàsílám. níjà wọn pẹ àfáà kan ní bàbá olóróró àwọn míì ọmọ rẹ̀ rìn àṣẹ kí wọ́n gbẹ̀yẹ̀ ń bàbá olóróró kọ̀ bẹ́tà wọ́n bẹ́rí lọ́wọ́ ẹ̀ wọ́n bá pa lọ́wọ́ ẹ̀ wọ́n bọ́ mú lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀. owó wà sí àgbáyé ṣòwò àwa ń ṣòwò ẹ lọ wáṣẹ́. shababa famahala. bàbá wà lájí àgbà wọ́n ta tíra wọ́n sì tún kó fáwọn ọmọ àwọn ọmọ ń kiri ẹ̀ lọ wọ́n máa ń jíṣẹ́ owó fún wọn. àgbọ́là àbárí ńgbà táwọn máa fi ń bẹ̀ ń lé kéwú tí ò sí bá tí bàbá ó fún wọn jẹ bàbá sì ta aṣọ ọrùn wọn kọ́ ọmọ kéwú lè jẹun. la ilaha illallah muhammadu rasulullah ọlọmọsà kí alájí àgbà. àmín. ẹ rí nǹkan báyìí. wọ́n ti ta aṣọ ọrùn wọn. bàbá ta aṣọ ọrùn wọn pé káwọn ọmọ yóò lè rí nǹkan jẹ àwọn ọmọ ọlọ́mọ wọn àwọn ọmọ ọlọ́mọ wọn. wọ́n tẹ máa ń kéwú lálẹ́ tí wọ́n ti jẹun mọ̀mọ́ tó bí wọn wọ́n máa sọ pé fi wọ́n lè jí wọ́n lọ jẹun. ẹ tún gbọ́ ni wọ́n ní babaláyé gé ní ẹ ń wò bí mo ti ṣe rí àbí nígbà tí wọ́n ká àwọn ọmọ kéwú wọn wọ́n pé bàbá ti ń dàgbà wọ́n ní bàbá wa ní ẹ ń wò mí àbí ẹ̀yin lẹ gbómi torí kọ́jọ́ ọ̀la yín ó lè da wàhálà tí ń ṣe. èjìká tèmi lẹ́ ń gùn lẹ́ fi ń gòkè. nígbà tó yẹ kí n sùn yín sùn ń wo kí ni wọ́n sọ fún yín ń wo tí wọ́n kọ yín ńlọsọ mi di báyìí kọlọ ọlá tí yóò dá ní. àwa ní sinfìlà àti bàtà la fi ń sakọ. olúwa o àtàgbádá kẹ̀ǹkẹ̀. orí ọ̀wá gbọ́ ọwọ́ mi ni. ẹ̀yin tí ẹ pè mí ni ẹ dá nǹkan mọ̀ kẹ́tẹ́ ẹ dá nǹkan mọ̀. èé ṣe. ó kù mẹ́rin ó kò pọ̀ ná mẹ́rin síbi tí ó ti ṣe wá sí.